àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe ádámọ́lìyà lórí ìyálẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwú. Ẹyẹ yọ wá kàrámù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́wọ́. Ádámù tó sọ mí mọ̀ ní ilẹ̀ pátákárá. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́wọ́ fún kó. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. Nínú ọ̀rọ̀ ẹ jẹ́ ká wá wo ẹ̀rí kí n lo orin nínú Islam. Ẹni tó sọ pé tíyẹn bá ti pè lórin gbọ́ orin àfi kó nítọ̀hún túbá, gbogbo ẹ̀sìn tó ń sìn kò ní ládàá, àwọn tó ń náwó síbẹ̀ wọn ò ní ládàá. Allahu Akbar. Ẹ jẹ́ ká wo tí ẹ̀rí wa tí Kùránì sọ tádìsì sọ. Tó bá yẹ pé níta wá fẹ́ kà yìí kò bá rí bẹ́ẹ̀, ìgbàláyé wà fún yín. Ẹ mẹ́rin ọ̀rọ̀ wa àbí kẹ́ pè wá fún nítorí pé ní mùnà ọkọ̀ṣà àfàyè gbà ní gbogbo tọ́pìkì tá a bá ń treat. Kò nídìí èpè, wọ́n ní Jésù ò wá mọ́, ẹ̀yin ló ń bọ̀, àwa ní ò wá mọ́. Kò nídìí èpè, àyìnà burhanakum in kuntum sadiqin. Ẹ mẹ́rin wá káwa náà mẹ́rin tiwa wá in a peaceful manner kí gbogbo ayé lè jàǹfààní ní. Àti lọ́ndà pé túláàsì àwọn kan ti wí báyìí. Ìyẹn àkọ́kọ́. A tún sọ wípé ọ̀tọ̀ ni Nàsárà, ọ̀tọ̀ ni Christian. Tí ò bá rí bẹ́ẹ̀, ẹni sọkúsọ ni, ẹ mẹ́rin wà, ẹ pèpè fún jókòó. Ẹ kó tírà jáde, ká náà kó tírà jáde. In kuntum sadiqin. Ká lè mẹ́ni tó bá jẹ́ olódodo. Kíní yóò nídìí èpè. Ẹ jọ̀ọ́, ẹ mọ́ bẹ̀sìn jẹ́. Kọ́lọ́run dákun kó fún gbogbo alágbọ̀yé ẹ̀sìn. Nítorí ìdílé yìí, ẹja tún wo torin. Wọ́n lẹ́ni tó bá ń kọrin kò ní ládàá. Ẹni tó bá ń kọrin ẹ̀sìn rẹ̀ bàjẹ́ àfi kó túbá. Bákan náà, wọ́n tún sọ títí tó níkúnlẹ̀. Àwọn tọ́pìkì tẹ́rí tá à ń gbé wà ní. Kò sí ní tó bàjẹ́ ń bẹ̀ kẹ́ pèpè fún ìbánisọ̀rọ̀ rẹ̀. Anywhere, attend sí. Ẹ jọ̀ọ́, ẹ má ṣe pé mọ́. Ẹ mọ́ bàbá ń ṣe báyìí. Àwọn tó fẹ́ gba Islam ń wo gbogbo wa. Àwọn tó fẹ́ ṣe Islam ń wo gbogbo wa. Bọ̀tá àwọn ẹgbẹ́ àwa náà àwa tá ń champion rẹ̀. Tó yẹ pé àwa náà làwa ń ṣe báyìí. Kò dáa tó. Ẹ dákun. Náà. Èyí tí a fẹ́ yẹ̀wò ní alẹ́ yìí ó ní àṣírí orin ní èdè Lárúbáwá. Ma huwa shi'ru lugatan wa istilaha. Kí là ń pè ní orin ní èdè àti ní ìfọ́síwẹ́wẹ́? Ní èdè Lárúbáwá tán bá ní orin, kódà ní èdè Yorùbá náà kí náà ń pè ní orin? Ashi'ru lugatan algina'u awil madihu. Orin tán bá ní orin náà ń pè ní algina'u. Bẹ́ẹ̀ pè ní shi'ru, ẹ lè pè ní algina'u àbí madihu àlẹ́ inshad. Orúkọ bẹ́ẹ̀ ó lọ mùtàrọ̀dì fàtì ẹ̀ ó pọ̀ lọ bẹ́ẹ̀ tẹ̀lé mú wá. Wọ́n wá ní ìfọ́síwẹ́wẹ́ rẹ̀. Ìtàn pè ní orin ni ṣírùn huwa tariqatun. Òun ni ọ̀nà kan litazyin salt ala al-qawl al-maqsud. Ọ̀nà kan tá a gbé kalẹ̀ tó jẹ́ pé a ṣe tazyin salt, a wà dín ohùn wa, a beautify ohùn wa ala al-qawl al-maqsud. Lórí ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ, ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ gangan ni. A kàn máa change ohun ni. Ọ̀rọ̀ gangan ni aslan. A wá change, a wá fi ohun, a fi ṣe kíni, a fi dùn ọ̀rọ̀ yẹn. Tá a bá ti change ohun, tá a fi dùn ọ̀rọ̀ náà, ó ti di orin nìyẹn. Tíwọ náà mọ̀, tèmi náà mọ̀. Lápèjúwe, mo ní mo fẹ́ jẹun ní èdè Yorùbá kí n wá change ohun. Ẹ pé mo ní mo fẹ́ jẹun, mo wá sọ Yorùbá. Mo fẹ́ jẹun, mo fẹ́ jẹ̀bà, mo fẹ́ jẹ̀bà, mo fẹ́ jẹ ráìsì, ẹ bá ń gbábọ́ o.
èdè mo sọ Yorùbá mo wá change ohun yẹn mo ti tẹ̀sí yìí nílò salt alàlẹ́ kọ́ lè lè maksud odòrin náà nù ni. nífọ̀síwẹ́wẹ́ rẹ̀ kan nù. níbo míì wọ́n ní àṣìír nítorí pé ní orin dọ́rìbùn ìran kan ní mindurubil kalam nínú ìran ọ̀rọ̀ téèyàn máa ń sọ zu wazinin tó ní àwọn òṣùwọ̀n wazinin kaasin ó ní àwọn òṣùwọ̀n kan pátánì kan pàtó tá a máa ń tẹ̀lé níbi tá a bá ń hun orin. yẹ́ntẹ̀ kullu bayti minhu bi arfin kaasin tí yẹ pé ìparí ẹsẹ̀ orin kọ̀ọ̀kan yóò mọ ní àràfin kan pàtó àbọ̀rọ̀ kọ̀ọ̀kan yẹn yóò mọ ní àràfin kan pàtó yusamma kọ́fíà tá a mọ̀ pé ní kọ́fíà nínú èdè lárúbáwá. orin wa ní wàhùwà yasiru malẹ̀ awatif ìwà máa ń wá bí yẹn bá ṣe lè rorí sí ni bí yẹn bá ṣe lè ronú ká ó rò bí gbà tó ń ronú pé ó fẹ́ sọ̀rọ̀ náà ni mo fẹ́ sọ̀rọ̀ ó wá hun ọ̀rọ̀ tó fẹ́ sọ ó wá chíǹjẹ̀ lóhùn odòrin náà lọ kò tó bá nà lọ nínú èdè lárúbáwá. nígbà tí ọlọ́run wá sọ kùránì kalẹ̀ fún ànábì wa Muhammad ọlọ́run wá bá ànábì sọ̀rọ̀ pé kùránì tá a sọ̀rọ̀ fún ẹ yìí ò rẹ ànábì nínú suratul Muzammil Quran chapter 73 verse 4 wà ń bọ̀rọ̀ bọ̀ ó ní kùránì tó bá ti fẹ́ kà má kàn má kà lásán rẹ ànábì warattilil Qur'ana tartila tó o bá ń ka kùránì má fi ohùn kà á. bàbá fẹ́ ka Quran mọ́ fi ohùn náà ka Quran ọ̀rọ̀ téèyàn mo sọ sáájú pé téèyàn bá ní ọ̀rọ̀ kó máa fi ohùn gbé ó ti kúrò lọ́rọ̀ lásán ó ti di orin nìyẹn. sọ ọlọ́run wá sọ Quran kalẹ̀ fún anabi Muhammad ọlọ́run wá dídí kọ́mọ́dé àmì pé rí anabi bọ́ ka Quran mọ́ dùn ohùn sí Quran lánàá láti máa kà warattilil Quran tartila anabi bá bẹ̀rẹ̀ sí ń ṣe kíni bá bẹ̀rẹ̀ sí ń fi ohùn kà. kódò tó pa àwọn sàábẹ̀ rẹ̀ láṣẹ ó ní zayyinul Qur'ana bí aswatikum ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ bá ka Kùránì o ẹ má kàn máa kà bẹ́ẹ̀ lásán ẹ ká tóun ni kò bá jẹ́ mọ́rìkàsí kò bá jẹ́ àdàbí kò bá jẹ́ gbogbo ń tẹ́ bá ó sà fohùn ká gbogbo ń tọ́ bá kà dùn sí má kàn ká sangiliti bẹ́ẹ̀ lásán. nígbà tí ànábì àtàwọn sàábẹ̀ wá ń ka Al-Qur'ani yìí tóun níbẹ̀ ni àwọn èèyàn wá rò pé ànábì yìí akọrin mọ̀ lànábì yìí ọ̀wọ́ pé wọ́n á ń fohùn ka ní nítorí pé wọ́n ti mọ̀ nípìnlẹ̀ wọn pé orin ni nǹkan téèyàn máa ń fi ohùn kà ànábì wá ń kà bí kò ní ẹ má gbà bí mo ṣe define orin o ohun téèyàn ń fohùn kà àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ní parí wọ́n ní àràfin kan tí wọ́n gbọ́ ẹ̀ fi ń parí ara wọn tó ń pè ní kíni o kọ́fíà lápèjúwe ẹ̀wù suratul Ikhlas ó ní qul huwallahu ahad kí ló parí ẹ̀ dal qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ẹ rí i pé dali tíyẹn nínú èdè lárúbáwá rẹ̀ nìyí táwọn gbàgbọ́ pé ń tán pè lórin náà pé ọ̀rọ̀ tó o bá ń dùn òsì tó bá dẹ̀ ní kọ́fíà tó ń fi àràfin kan hẹ́ndì ẹ̀ orin náà máa ń pè é wọ́n bá ní ànábì jẹ́ akọrin wọ́n ti ń pè ànábì lákọrin pé mẹ́sẹ̀gì tá ànábì ń wá yẹn o olórin ni o lọ́dọ̀ tiwọn lọ́hùn ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wàá sọ àyà kalẹ̀ fún ànábì wa Muhammad ó ní kíni suratu Yasin verse 69 ó ní wàmẹ́ allamnahu shi'ra wàmẹ́ yanbaghi lahu in huwa illa dhikirun wa qur'anun mubin. ẹ bá ti fọ́n wọn àdàbí kà wàmẹ́ allamnahu shi'ra wàmẹ́ yanbaghi lahu in huwa illa dhikirun wa qur'anun mubin. ẹ bá tún yí padà ní ti markazi àbí ṣáàzìlì àbí ti tàwọn lárúbáwá náà ni àwọn náà ní ohun lóríṣiríṣi báà náà ṣe ní ohun lóríṣiríṣi ìkan náà ní gbogbo ẹ̀. ọlọ́run wá ṣe àṣọ kàlífà náà pé
níta ànábì ń kà yẹn o àwa la ní kó mọ̀ ká bẹ́ẹ̀ àmọ́ kì í ṣe orin tẹ̀yìn rò yẹn wà má àlàmúná òṣìrọ̀ orin kọ́ la fi kọ́ ànábì wàmọ́ yá ń bàgí làwù kò sì tọ́ fún ànábì iṣẹ́ yẹn kọ́ la gbé rán ànábì pé kó wá máa kọrin ìní uwà kìíní ta sọ fún ànábì ni pé o ìlà zikirun ìrántí ni wa Qur'anu mubin àtàlù Qur'an tí yẹn ó máa kà tí ó máa ṣàlàyé gbogbo ọ̀rọ̀. àyà kan nù nígbà ó yá ọlọ́run tún sọ àyà míì Suratul Luqman ẹ dákun Quran 36 verse 6 down to 9. nígbà tí wọ́n rí i pé bá nàbì ṣe wá mú ọ̀rọ̀ yìí wá àwọn kan náà tún wá pẹ̀tẹ́pẹ̀rò àwọn náà wá lọ mú àwọn ọ̀rọ̀ bí orin bẹ́ẹ̀ wá láti fi jọ Quran. Suratul Luqman 6 down to 9. wọ́n wá fẹ́ fi ń jọ Al-Quran ọlọ́wọ́n bọ́ba àlékè ọlá ó bá tún fún wọn lésì bẹ́ẹ̀ pé náà tán bá tì fi ń jọ Quran wọ́n fi ń yí àwọn èèyàn kúrò lójú ọ̀nà tọ́lọ́run nígbà náà ọlọ́run tún mèsì wá fún wọn yìí náà pé kí ni wa minan nas man yashtari lahwal hadith ó ń bẹ nínú àwọn èèyàn o tó yẹ pé gbogbo ìgbìyànjú wọn wọ́n mú wá lápò ara wọn wọ́n lọ fi ń ra nǹkan bí eré lahwal hadith tán bá ní lahwal hadith bónú Mas'ud ó ní nǹkan pè ní lahwal hadith ń bẹ yẹn orin ni bọ́nà Umar òun náà ní nǹkan eré tíyàn máa fi ń ṣeré bíi toy Abdullahi ibn Abbas òun náà ní orin ni gbogbo tó bá ti jẹ́ mọ́ nǹkan bí orin ni Kùránì ń rí fáàsì ń bẹ yẹn wa minan nas ń bẹ nú àwọn èèyàn man yashtari tí wọ́n máa fi wá ara wọn lọ ra kíni lahwal hadith àwọn nǹkan eré tí wọ́n bá wá rà á liyudilla ẹ wo reason tí wọ́n fi ń ra kíní yẹn o ó ní liyudilla an sabilillah láti lè fi dí àwọn èèyàn kan máa ṣe tọ́lọ́hún mọ́ ẹ wo reason ni o ọlọ́run ọba àlékè ọlá kò ní sọ̀rọ̀ kó má fi reason sí àwọn tó ń ṣe kíní yẹn liyudilla láti fi dá àwọn èèyàn lọ́nà nù an sabilillah kí ká má ṣe tọ́lọ́hún mọ́ bighayri ilmin wayattakizuha uzwan ulaika lahum azabun gbogbo ẹni tí bá wá ń ṣe bẹ́ẹ̀ olóhùn ra òwò náà wá lọ mú àwọn nǹkan wá bí orin because wọ́n rí pé bí ànábì ṣe ń ka Quran fún àwọn èèyàn yẹn orin ni àwọn náà wá lọ bí wọ́n lọ compose nǹkan bí orin wọ́n wá fi ń disturb yẹn pé mọ́ gbọ́ Quran mọ́ eléyìí ni o mọ́ gbọ́ mọ́ gbọ́ Quran mọ́ eléyìí ni o mọ́ gbọ́ eléyìí táwọn ní kọ́ mọ́ gbọ́ nì lọ́dọ̀ tiwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ nì liyudilla an sabilillah pé káwọn èèyàn má bàa ṣe tọ́lọ́hún rárá mọ́ náà fi ń ṣe kinní yẹn. ọlọ́run wá ní wa idha tutila alayhi ayatuna walla mustakbiran tá a bá wá ka Kùránì sí àwọn èèyàn yìí létí wọ́n yẹ ẹ̀yìn pa lẹ́yìn tí ó mọ̀ ṣe mí nígbọ́ mi nígbà ka an lam yasma'uha ka anna fi udhnayhi waqran fabashirihu bi azabin alim. ẹ mọ bọ́lá wọn bá ṣe ń sọ̀rọ̀ o pé àwọn tó bá ti ń ṣe bẹ́ẹ̀ nì tí wọ́n ń ṣe kinní yẹn nì reason tán fi ń ṣe káwọn èèyàn má bàa ṣe tọ́lọ́hún mọ́ bá bá kọ́rọ̀ ọlọ́run sí wọn létí wọn ò ní gbọ́ mọ́ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ nì ni Kùránì yìí ń bá wí níbí báyìí ó wá ní innal ladhina amana ó wá rí àwọn èèyàn tó ṣe kí ni o tí wọ́n gba Allah gbọ́ wàhámílú sọ́ọ̀lẹ̀ tí wọ́n sì ṣeré láwọn jannatin nakhil. àyà yìí àgbọ́yé rẹ̀ ni wípé gbogbo ẹni bá ti ń wá nǹkan bíi nǹkan orin tí fi ń ṣe àwọn èèyàn lọ́nà láì mọ́ ṣe ti Olúwa mọ́ tàlá mọ́ ni àyà yìí ń bá wí. Ọlọ́run ti sọ lákòókò àyà àkọ́kọ́ pé a fi orin rán ànábì o Kùránì yẹn la fi rán kì í ṣe pé bóyá ní Kùránì yẹn because wọ́n rò pé Kùránì yẹn bó ṣe ń ka yẹn wọ́n rò pé orin ló ń kọ Ọlọ́run pé no kì í ṣe orin Kùránì yẹn ni o kì í ṣe orin mẹ́sẹ̀gì pọ́nbélé ni. èkejì
àwọn tó bá tún máa lọ compose irú orin bẹ́ẹ̀ tán fẹ́ mọ fi Ọlọ́run tó ní báyìí lé ọ̀rọ̀ wọn ó sì rí nígbà tó di àyà kẹta ní suratu Shu'ara Ọlọ́run bọba àlékè ọlá sọ bẹ́ẹ̀ in Quran 26 verse 224 to 227 Ọlọ́run bọba àlékè ọlá ó tún jẹ́ kó yé wa báyìí wípé wa shu'ara yattabi'uhumul ghawun alam tara annahum fi kulli wadin yahimun wa annahum yaquluna ma la yaf'alun illa alladhina amanu wa amilu salihat wa dhakaru allaha kathiran wa intasaru min ba'di ma zulimu wa sayalamu alladhina zalamu ayya munqalabin yanqalibun. Wa shu'ara Kùránì wa tún gbé wá fún Ànábì wa Muhammad pé orí àwọn tó ń pè ní akọrin wọ̀nyí yattabi'uhumul ghawun àwọn tó ń tẹ̀lé àwọn akọrin yìí àwọn gawun àwọn stubborn goat ni wọ́n àwọn tó ń gbẹ́rù gbọ́n rí àwọn tó ń kọjá àlà. ṣẹ́rí àwọn akọrin yìí alamtara ìwọ orí pé èrè ànábì orí pé ìwọ náà wò láàrin wọn because akọrin pọ̀ láyé ìgbà ànábì wa Muhammad púpọ̀ alamtara orí pé anahun àwọn akọrin tá à ń wí yìí fi kulli wadin yahimun gbogbo ọ̀rọ̀ náà máa ń dá sí gbogbo ọ̀rọ̀ àti èyí tó sojú wọn wọ́n sọ àti èyí tá à mọ̀ ń pẹ̀ wọ́n wí. wayakuluna ma la yaf'alun tá bá tún sọ̀rọ̀ ní tí wọ́n lè ṣe níṣẹ́ wọ́n tún náà wọ́n lè ṣe é. ìgbà míì wọ́n á kìyàn ìgbà míì wọ́n á yẹ̀yẹ́ èèyàn ìgbà míì wọ́n á pọ́nyàn lé ìgbà míì wọ́n á forin búyàn. ànábì wa ń sọ fún Ọlọ́run àti fún ànábì pé sórí àwọn akọrin wọ̀nyẹn ó ń kọ̀ǹdẹ́mù rú àwọn akọrin bẹ́ẹ̀ ó ní ilá àyàfi ẹ máa wo alladhina amanu àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo nínú wọn nínú àwọn akọrin wa amilu soliha wọ́n sì já kọrin tó wọ́n gbà láàgbọ́ wọ́n jẹ́ mùmìnì wa amilu soliha wọ́n sì ń hùwà rí wọ́n ṣiṣẹ́ rí wa dhakarullaha kathira wọ́n sì ń ṣe kíni o wọ́n sì ń ṣèrántí Allah whenever tásìkò rẹ̀ bá tó ń bẹ bẹ́ẹ̀ nínú akọrin wa intasaru min ba'di ma zulimu kódà àwọn akọrin wọ̀nyí wọ́n ran ẹ̀sìn lọ́wọ́ tó pẹ̀lú orin wọn ẹ gbọ́ wa intasaru min ba'di ma zulimu àwọn wọ̀nyí wọ́n ran ẹ̀sìn lọ́wọ́ pẹ̀lú orin wọn ẹ̀sìn wọn wọ́n fi ran Islam lọ́wọ́ ni. ń tàǹtù yìí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ pè wá. wa sayalamu alladhina zalamu ẹ̀wà náà tó jẹ́ alábùsí olórin tá àkọ́kọ́ tá a wí nì tó ń ṣàbùsí ayamu nkọlabi yanqalibun wọn ó padà mọ ibi tí ọ̀rọ̀ wọn ó padà já sí lálùkìyámà. kí a lè gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí dáadáa mo ní nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad ó ń jẹ́ kó yé wa wípé illa alladhina amanu tọ́lọ̀ ń gbé wá ń bẹ̀ nì àwọn nǹkan náà ń bẹ tó jẹ́ akọrin ni wọ́n nínú àwọn sàbí ànábì wa Muhammad bí àwọn wo tó jẹ́ akọrin bíi Amiru bun Akwai sàbí ànábì akọrin bíi Abdullahi bun Rawaha akọrin ni bíi Kaabu bun Malik akọrin ni bíi Kaabu bun Zuhair akọrin ni Abubakar náà kọrin Bilalu náà sì ń kọrin. nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ lamma nazalati hazil ayat ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ já Hasan bun Sabit Hasan ọmọ Sabit sàbí ànábì wa Abdullahi bun Rawaha àwọn tó jẹ́ akọrin ni wa Kaabu bun Malik ila rasulillah wọ́n lọ bá ànábì wa Muhammad màtáyà yìí sọ̀kalẹ̀ nìyẹn o wà ń yẹbùkún àwọn à ń sunkún pé àyà yìí ló sọ̀kalẹ̀ báyìí ṣé àwọn náà ti kó sínú tí àyà yìí wí báyìí pé
yattabi'uhumul gawun. Àwọn tí Kùránì kọ̀ndẹ́mù wọ̀nyí níbi àwọn orin àkọ́kọ́ ni. Qalu, wọ́n sọ pé qad alima Allahu inna anzala hazil aya anna shu'ara, pé ọlọ́run sá mọ̀ pé àwa tá jẹ́ àlèhùnmọ̀ rẹ̀ sàábè rẹ̀, ọlọ́run kú mọ̀ pé akọrin làwa, ó sì tún sọ àyà báyìí kalẹ̀. Àwọn àlọ́ bá nàbì kánàbì ṣàlàyé ẹ̀. Ànábì wa ní fatala nàbí sallallahu alayhi wa sallam illa alladhina amanu. Ànábì ní ọlọ́run rí yín bẹ́ẹ̀ ló fi tiyín náà sí pé ilá ni ó ti yọ ẹ̀yin kúrò nínú sáfù àwọn tó kọ̀ndẹ́mù lákọ̀ọ́kọ́. Istisnaa ni ó ti yọ ẹ̀yin kúrò bẹ́ẹ̀ illa alladhina amanu. Àyàfi ẹ̀yin tó yẹ pé ẹ̀yin ti ní ìgbàgbọ́ tẹ́lẹ̀, mùsùlùmí lẹ́yìn, ẹ̀sìn náà tí èsè mùsùlùmí. Ẹ̀yin sì tún ní wa amilu soliha, ẹ̀tún wà nù sáfù ẹni rẹ̀. Qala antum, ó lẹ́yìn ni ẹ̀yin lélẹ́yìí, títí yín lélẹ́yìí, ẹ̀yin ò sínú sáfù tàkọ́kọ́ yẹn, sáfù kejì lẹ́yìn wà tẹ́ bá ti jẹ́ ọmọ lẹ́yìn Ànábì wa Muhammad. Wa dhakarullaha kathira. Ó wá ní antum wantasaru min ba'di ma zulimu, ẹ̀yin náà ṣẹlẹ̀ ń fi orin tí ń bẹ lára yín lẹ fi ń gbẹ́sìn lárugẹ. Orin tí ń bẹ lára yín lẹ fi ń gbé ẹ̀sìn lárugẹ. Bìrọ́dì alal mushrikin, ṣe bẹ́yìn lẹ́ ń fi orin bá àwọn káfìrí ìjà. Wọ́n ń sọ̀sọ́kúsọ sí mi Ànábì, ẹ sì fún wọn lésì padà pẹ̀lú orin. Wọ́n náà lákọrin, èyí náà ni akọrin tí wọ́n ní wọ́n fi yẹ̀yẹ́ mi Ànábì ni. Ẹ̀yin náà sì ń fún wọn lóhùn padà. Ó ní mọ́ndàláyé tí yóò síbi sáfù ni. Ẹ̀yin sì ní wala takulu illa haqqa, orin tẹ́yin sì tún ń kọ ní ẹ̀yẹ parọ́ ń bẹ̀, òdodo lẹ fi ń bá àwọn èèyàn sọ. Ẹ rí pé quality ti yín, àwọn nǹkan tẹ́ nínú orin títí yín fi yàtọ̀ sáwọn tí Kùránì kọ̀ndẹ́mù. Ẹ̀yin gbọ́ lọ́hùn gbọ́, ẹ̀yin ṣiṣẹ́ eré. Wa dhakarullaha kathira, ẹ tún fi ń ṣe ìrántí Ọlọ́run ni. Kẹ́lẹ̀ mọ̀ wípé ẹlẹ́sìn ní bẹ́ẹ̀ sì jẹ́ mùmínì, ẹ tún ṣe bàádà, kódà ẹ tún pèyàn sí bàádà pẹ̀lú orin tẹ́ ẹ mọ̀. Wantasaru min ba'di ma zulimu, ẹ tún fi ràn ìsìláàmù lọ́wọ́. Qala Hasan li Abi Sufyan, faqala Hasan li Abi Sufyan. Hasan ó wá kọrin báyìí fún Abu Sufyan. Orin yẹn òun ní nítorí ibi tá à ń lọ ọ̀nà pọ̀. Wa qala Ka'bu ya Rasulallah inna Allaha qad anzala fi shiri ma qad alim fa kayfa tara fihi, fa qala an-nabiyyu innal mu'min yujahid bin nafsihi wa sayfihi wa lisanihi. Ka'bu náà lọ bá Ànábì ìjọ kan, ó ní pẹ̀lú àyà tó sọ̀kalẹ̀, Ànábì wá fún lé ìgbé náà innal mu'min, ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe wáyé, ẹ̀yin náà ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́run ni, yujahid bin nafsihi, mùmíní máa ń fi ẹ̀mí rẹ̀ jagun, wa sayfihi àti idà tó ní lọ́wọ́, wa lisanihi àtẹnu rẹ̀, nítorí bá fẹnu wí tẹ́ bá ti sọ tọ́lọ́run tànábì, ẹ̀yin náà ṣe fi jihad sójú ọ̀nà tọ́lọ́run ni. Walladhi nafsi biyadihi lakahannama ma tarimunahu bihi nadihan nabuli. Ó dàgẹ́ bí pé orin tẹ́ ń kọ tẹ́ fi ń fún àwọn káfìrí lésì ni, bígbà tí yẹn bá ń ju òkú tó ń ta fàlù wọn ni. Ànábì kọ́mẹ́ndì ẹ́fọ́tì àwọn sàbí tó ń jẹ́ akọrin tí wọ́n fi ń fún àwọn káfìrí lésì padà. Gbogbo nǹkan wọ̀nyí ẹ̀rí ẹ̀ wá pọ̀, kódà látara ntí Ànábì wa Muhammad tún máa ń ṣe tó ní ahọ́n ti yín náà ẹ̀yin náà fi ń ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́ ni, tí ń sọ bẹ́ẹ̀ fún àwọn sàábé tán jẹ́ akọrin. Nígbà ní Ànábì wa sọ ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀, ó wí báyìí wípé tán sọ̀rọ̀ nípa lámàsú ilẹ̀ àlè ṣẹ́yìn, wọ́n bèrè lọ́wọ́ Ànábì nípa orin, àwọn kan tó dá tó bèrè nípa orin lọ́dọ̀ rẹ̀, kíkẹ́ yóò sọ pé orin pọ̀ láyé Ànábì, akọrin pọ̀,
ṣé kí ni orin kíkọ yìí? wọ́n á béèrè lọ́wọ́ ànábì wá ń dá wọn lóhùn. ànábì ní uwa kalamun, orin tẹ́ ń wò yẹn uwa kalamun, ọ̀rọ̀ ni. fa asanu asanu, èyí tó bá ti dánú ẹ̀ ní tiwa o, òun náà ló dáa, òun la fọwọ́ sí. wà kọ̀bí ìhùhù kọ̀bí, èyí tí ò bá ti da nínú orin àwo ò fọwọ́ sí o, èyí tí ò bá ti da kò da. ẹ bá gbọ́ orin pé eléyìí ìkọkúkọ ní ń kọ, Islam ò gbà láàyè nù. àmọ́ ìtẹ́ bá rí i pé wọ́n kọ ó dáa, olórin ni, òun fọwọ́ sí. wọ́n tún wa kazalika qalati sayyidatu Aisha radiyallahu anha. Aisha náà sọ níjọ́ kan pé nínú àwọn orin tẹ́ ń gbọ́ ni kuz bil hasan, èyí tó bá dánú ẹ̀ ní kẹ́yìn mú o tẹ́ bá ń gbọ́ orin o. kuz bil hasan, èyí tó dá ń bẹ̀ ní kẹ́ ẹ mú. wàdá il qabiha, èyí tó bá sì burú ẹ fílẹ̀ ẹ mọ̀ mu. that is to say, ó possible tí ẹ bá ń gbọ́ orin kó gbọ́gbọ́ púpọ̀, mọ́tẹ̀lé yìí o, èyí tó dá ń bẹ̀ ni ó mú, gẹ́gẹ́ bó ti wà lásìkò tiwọn náà ni. ó wá ní walaqad rawaitu min shi'ri Ka'b ibn Malik ash'aran minha al-qasida fiha 40 baytan. Aisha ní bóun ṣe fẹ́ràn orin tó ń tòun, òun gba orin bíi kọ̀sídà 40, òun há kọ̀sídà 40 nínú orin Ka'b ọmọ Málíkì tó bá ń kọ. Aisha ní òun bíi 40 ilé orin nínú ti Ka'b ọmọ Málíkì òun ní lọ́wọ́ tóun náà há. wàdúnà zálìkà, kódà èyí tó tún yàtọ̀ sí ti Ka'b ọmọ Málíkì. so àdìsí tó sọ̀rọ̀ nípa orin ó pọ̀ púpọ̀. ṣé wá rí nípa àwọn ọkùnrin sàábà tá a mú wá yìí pé wọ́n kọrin láyé ànábì wa Muhammad, àwọn ò fi ìlù sí orin wọn tí wọ́n ń kọ nígbà náà, wọ́n máa ń fẹnu kọrin ni. wọ́n pàdísì yẹn pọ̀, ó ti pọ̀ jù. mo sì sọ pé a ní akọrin tó pọ̀. nínú ẹ̀ lámà kọ̀dímà Rasulullahi sallallahu alayhi wa sallam al-Madinata, jọ́ tí ànábì wa Muhammad tó dé Madina njọ́ kan. wíńkà Abubakar wa Bilal, Abubakar àti Bilal ó dẹ̀ wọ́n vat ó rẹ̀ wọ́n jọ́nà lọ. fàkànnà Abubakar idha akazati olahuma, bẹ́ẹ̀ sì ni Abubakar ní tó bá rí pé àárẹ̀ bá dé tó bá mú wọn níjọ́nà lọ́hùn, òun á máa mú àwọn orin báyìí, yóò máa kọrin lórí pé bí nǹkan ṣe ń ṣe nì. yóò máa kọrin pé kullu muri'in musabbah fi ahalihi wal mautu adina min shiraki nahalihi. yóò máa fi ohun títí ẹ̀ kọ́. tó bá wá ń kọ́ lọ́wọ́ tí Abubakar bá ń kọ́, òun náà máa kọ́ tiẹ̀. wàkánà Bilal ìdá akla anihu taganna, kódà tí Bilalu náà tó bá rí pé ara tiẹ̀ náà le tán, tara ẹ̀ balẹ̀ tí nǹkan kò ṣe mọ́, òun náà máa ṣe kí ni o, òun náà máa kọ́ tiẹ̀ taganna, òun náà máa kọ́ tiẹ̀ báyìí pé ó ní alalaita ṣìírí àbí ìdáná lailata biwádìí wà ó lè ìdàgàrà wà jẹ̀lélò wàl ardan yawma mi'ayimu jannatin wal yubudu wan li shamitun wa tofilun. ẹ rí i pé Bilalu náà a kàn mú wá torí àsìkò nítorí bí tá à ń lọ ó pọ̀ díẹ̀ ní alẹ́. nínú sàábì ànábì wọ́n ń kọrin gbà yẹn náà, wọn ọkùnrin táǹkà kì wọn kì í fìlù sí, wọn ti lùlù sí. nítorí pé àwọn àdìsí kan wà náà kí tó lọ bí àdìsí yẹn tá ànábì ti mú wá tó fi jẹ́ pé kìíní yẹn
ó restrict wọn díẹ̀ níbi orin kíkọ. nínú àwọn àdìsí tí à ń rí pé àwọn sàábé ọ̀pọ̀lọpọ̀ wọn a máa kọ orin. inú ẹ̀ náà ni wan Anas bin Malik annahu dakala ala aqi albara wa huwa mustalkin wadi an ida rijlai ala al-ukra yataganna. bákan náà eléyìí Anas bin Malik wọ́n nígbà tó wọlé ti ọmọ ìyá rẹ̀ albara wọ́n rí i pé ó káyà sókè ó fi pàkọ́ lélẹ̀ ó wá fi ẹsẹ̀ ó gbẹ́sẹ̀ lórí ara wọn tí ń kọrin báyìí. nígbà tó wá ń kọrin fanahau Anas ọmọ Malik wá ní ọ̀ ń kọrin ní mọ́ kọrin mọ́ fakọ́d ó wá dá lóhùn pé atẹ́rìhàb àmúta àlàfíráṣí ṣẹ́rù ń bọ̀ ni pé kí n má bàa kú àbẹ́rù ń bọ̀ pé kí n kú lórí ìtẹ́ mi tí mo wà yìí ni. wàkọ́dí tafarartu bí kọ́tìlì mi àti min kufari siwa mi shariki fi nas siwa man sharaka ní fi inas. àdìsí kan túnú. nínú àwọn àdìsí tí Abdullahi bun Arith bun Naufal òun náà sọ̀kan ó ní ra'aitu Usamata bun Zaid ó lóun rí Usama ọmọ Zaid jalisan fil majlis tó jókòó láwùjọ níbi táwọn èèyàn jókòó sí ìwáyà ní bóyá ní mọ́ṣáláṣí ló wà. rọ́fíàn ìdá rìjìláyé alàlẹ́ okòrò ó wá gbé ẹsẹ̀ kan lẹ́kan. rọ́fíàn àkìrọ́tàwò ó wá gbé ohùn sókè lẹ́ni tí ń kọrin. ó wá gbóhùn sókè lẹ́ni tí ń kọrin níbi tó sùn sí tí ń dá wákà tí ń kọrin tí ń dá wákà tí ń kọrin. kọ́ọ̀là ó wá ní asibtu yataganna an-nasba ó ló ń rò pé irú orin tó ń kọ orúkọ tó ń pè ní orin tó ń pè ní nasba nínú àwọn orin tí wọ́n máa ń kọ oríṣiríṣi orúkọ ni orin wà gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá náà a ní oríṣiríṣi orin tòun wá ní òun rò pé orin tí ń kọ yẹn orin tó ń pè ní an-nasba ni bí orin arò kankan báwọn. ìyẹn bẹ́ẹ̀ وعن وهب بن كيسان قال عبد الله بن زبير وكان متكئا ó ní Abdullahi ibn Zubair òun náà ó jókòó gbọ̀kú ó rọ̀gbọ̀kú taganna Bilal ó wá rí Bilal tó ń kọrin Bilal mọ̀ ń kọrin kọ́ọ̀là ìyẹn wá ń dá lóhùn pé fàkọ́ọ̀là láwùrọ̀ jùlọ arákùnrin wa sọ pé taganna bẹ́ẹ̀ ni ìmọ̀ ń kọrin mọ́ ni fastawa jalisan thumma qala ó yẹ̀sẹ̀ wá jókòó Bilal ṣẹ̀ṣẹ̀ wá jókòó dáadáa fastawa jalisan ó ṣẹ̀ṣẹ̀ wá jókòó kọ́ thumma qala ó wá sọ báyìí pé wàáyù rajulin minal muhajirina lam asma'uhu yataganna nasba èwo nínú àwọn sàábé tán jẹ́ muhajiri tí mi gbọ́ wọn pé wọn kì í kọrin èwo nu wọn that is to say gbogbo wọn máa ń kọrin. nínú ẹgbàá wa ọ̀rọ̀ yìí bákan náà wàkọ́ọ̀lá sáàyè bùn Yazid zálẹ̀mọ̀ Yazid òun náà sọ tiẹ̀ ó ní báyìí náà náà máa Abdullahi bùn Abdurrahman bùn Awfi afwan nígbà tí àwa à ń bẹ pẹ̀lú Abdurrahman ọmọ Awfi fi tariqil hajj ní ọ̀nà tàmáǹgbà lọ sí hajj wà náà nù nàhùmọ̀ Mákà a sì ń lọ sí Mákà níjọ́ náà lọ́hùn. اعتزل عبد الرحمن رضي الله عنه طريقه Abdurrahman ọmọ Awfi ó bá jẹ́ kíni ó bá yẹra sẹ́gbẹ̀ẹ́ kan ní ọ̀nà tá à ń rìn lọ òun bá yẹ sẹ́gbẹ̀ẹ́ kan thumma qala lè Rọ̀báì ó bá sọ fún sàbí kan náà pé ní Rọ̀báì bun al-Muqtarif ọmọ Muqtarif Abdurrahman ọmọ Awfi wá sọ fún pé
gánìnà yá àbá Hasan rí Abu Hasan kọrin fún wa náà kọrin fún wa wàkàna yusufu nasuba ẹni dẹ̀ mọ orin yìí kọ púpọ̀ orin tán pè ní orin nasubu ó mọ ọkọ púpọ̀ ó wá ní fàbáyìnà ribawu yuganihi nígbà tí ribawu yìí tí ó ń kọ orin yìí adrakawu umar ibn Khattab umar ọmọ Khattab ó bá ṣe kí ni ó bá lọ bá radiyallahu anhu ó bá dé bá níbi tó ti ń kọrin nígbà tí ó wà ń kele afásínú fakọ́ọ̀lá ó wá sọ báyìí fún pé ma haza èwo ní tó ń kọ yìí ó ń béèrè lọ́dọ̀ ribawu bẹ́ẹ̀ fakọ́ọ̀lá abdulrahman wá ń dá lóhùn wípé ma bá haza bí haza eléyìí orí pé ó ń kọrin lọ́wọ́ mọ́dí sọ́ọ̀bù ẹ o bó ṣe ń kọrin yẹn kò mí nǹkan kan náà ó ní abdulrahman ibùdó náà fi ó ń sọ bẹ́ẹ̀ fún umar ibùdó Khattab pé labas mabas kò mí filẹ̀ kó máa kọrin nalehu bihi wa naksiru anna à ń kọrin yìí bó ṣe ń kọrin yìí àfi ń tatí nara wa ni. fakọ́lá umar radiyallahu anhu umar radiyallahu anhu wa sọ báyìí pé fàyín kúńtà hákìzán tó bá mọ̀ pé òkè ọláìkó orin láti máa gbọ́ orin ó fẹ́ mọ̀ àwọn orin dání òun bá tún sọ àwọn orin tó tún dá fún ó ní fàlẹ́ìkà bishiri dirari bon Khattab orin dirari ọmọ Khattab orin yẹn dá púpọ̀ máa gbọ́ ìyẹn nìkan mú. wàdọ̀rár rọ́jùlùn mímbáni maharibi bon fahari òun dẹ̀ jẹ́ ọkùnrin kan láti ìdílé bani maharibi bon fahari. ẹ rí wípé gbogbo àwọn àdìsí tá a mú wá yìí ó ń ṣàlàyé fún wa pé àwọn sàábì ànábì lọ́kùnrin wọn akọrin lọ́pọ̀lọpọ̀ wọn ń dá wákàtí sánsan látọjú ayé ànábì. a wá fẹ́ wo àdìsí eléyìí ká tó lọ bẹ̀ ń ká tún sáré mú bí méjì wá níbi tí àwọn ọlọ́kùnrin dé. àwọn alguzat àwọn tí wọ́n máa ń bá ànábì jà ogun fàyínà ń yunṣidúnà ṣàárà àwọn náà wọ́n máa ń kọ orin wọ́n máa ń mú oríṣiríṣi orin wá wọ́n máa ń hun orin lóríṣiríṣi orin táwọn a máa ń hun wá yìí yuhariduna bíi alalgaziwe wọ́n bá ṣe ń gbọ́ orin yẹn a tún máa lé wọn láré láti máa ṣe kí láti máa jagun sí wọ́n ṣe ń gbọ́ ni yóò mọ in fact yóò mọ boost moral wọn pé ká máa jagun so. ẹ rí wípé wàfíìmánà àṣìhàrẹ̀ udat fi tariq Makkah tán bá wá ń kọrin wọ̀nyí àgàgà àwọn tí wọ́n máa ń gun ẹṣin gọ́sẹ̀ ẹni lọ́pọ̀lọpọ̀ wọn máa ń gun gbà yẹn tí wọ́n máa fẹ́ ẹṣin lọ tí wọ́n máa gun wọ́n wá máa ń dárin lọ́tún lọ́nà wọ́n máa ń dárin lọ wọ́n máa dárin bọ̀ títí tó fi di pé tán bá wá kọrin gẹ́gẹ́ bí akọrin kan tó kọrin nínú wọn jọ kan ó ní bashara dalilu awakọ́lá gadantala iná tọ́lé awal jibala nígbà tó fohùn títí ẹ̀kọ́ ó ní orin yẹn nígbà tí àwọn èèyàn ń gbọ́ àtẹ̀sìn tán mú dání jọ́nà lọ́wọ́ wàhálà yoharikuli ibùlà àwọn ẹṣin wọn bá ń mì báyìí pé wọ́n ń gbọ́ orin yoharikuli ibùlà ẹṣin àwọn ràkúnmí wọn yoharikuli orin yẹn sì ń mì wọ́n báyìí orin là ń gbọ́ yìí ràkúnmí ẹranko wal adamiya kódà àwọn èèyàn tó wà ń bẹ̀ ńjọ́ náà wọ́n ti ń gbọ́ náà ń mì báyìí pé téèyàn bá ń gbọ́ orin kò sí ní tí ó tààrà èèyàn jáde pé ọmọ fẹ́ mì ní kò sọ́gbọ̀n ìwọ náà wò péyìn ó wàá gbọ́ orin yóò kàn àtúnjókòó lójú kan náà
spirit kan ní kíní yẹn àmọ́ spirit tó dá ń bẹ̀ ní Islam ń pè wá sí káwọn lọ ibi tí ò dá ń bẹ̀. yuhadriku li ibla wal adamiya wa qad kana li rasulillahi sallallahu alayhi wa sallam hadin yuqalu lahu anjasa. Ànábì wa Muhammad òun náà ní ẹni tí wọ́n ń bá fa ràkúnmí títí ẹ̀ tí Ànábì bá lo ràkúnmí ẹnìkan wà wájú tí wọ́n bá fa ní tẹ̀tẹ̀ báyìí tọ́ bá sì ti ń fa ràkúnmí nínú àládà wọn wọ́n tún mọ kọrin orin yẹn wọ́n fi ń lé ràkúnmí yẹn léré ni tọ́ bá ti ń kọ ràkúnmí máa sáré gírà 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 tó bá ti ń gbọ́ orin ẹ mo sì sọ sáájú pé ní orin yẹn àtẹ̀wọ̀n èèyàn tó wà ń bẹ̀ wọ́n mọ mì ràkúnmí àtẹ̀yàn wọ́n mọ mì látàrí orin tó ń gbọ́ yẹn. nígbà tí ẹni tí wọ́n bá Ànábì náà fa ibùlù títí ẹ̀ náà lọ òun náà bá ń dá orin jọ́nà lọ́hùn tó ń pè ní anjasatu orúkọ rẹ̀ ní jẹ́ anjasatu. bó ṣe ń kọrin ẹlẹ́sìn yẹn sá kírakíra Ànábì ní ya anjasa ìrẹ́ anjasa ruwaidaka sukombil kọwa rí dákun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eré yìí pọ̀ eré yìí pọ̀ eré yìí pọ̀. nítorí wípé kò sí àtẹ̀yàn ní àtẹ̀ránkò ní according to this nọ́ọ̀sù tíyẹn bá ń gbọ́ àwọn orin ní orin tí ò jẹ́ kíyàn sì wí sì sọ àbí gbọ́kúgbọ́ nínú Islam pẹ̀lú nọ́ọ̀sù táǹkà yìí èèyàn mọ̀ mí. àmọ́ yìí tí ò dá níjọ́ kan Aisha radiyallahu ta'ala anha Aisha ni ẹnìkan lè bá pé àwọn ní nọ́ọ̀sù yẹn ni mo ti ok pé àwọn ní ìnáwó kan pé ǹjẹ́ àwọn lè pe akọrin bí kó wá fún eré dá àwọn entertain àwọn. Àìṣà ní ẹ lọ pé olórin náà kó entertain yín. àwọn arábìnrin yìí wọ́n wá lè pe akọrin náà jọ náà ó wá rí i pé akọrin ọkùnrin náà lè pè. ibi tí ìyẹn wá ti wá wọlé sí àárín àwọn obìnrin láàárín àwọn obìnrin ló wà ní bá ń kọrin ó wá dijọ́ kan nígbà tó wáyá tí ń kọrin lọ Aisha kan wọlé sí wọn ní pé kò ń tiẹ̀ lè bẹ̀ wọ́n wò lápèjúwe fa àtàhùn. gbà tí ẹnìyẹn wá wà táìṣà wá tí ẹnìyẹn wà láàrin wọn tí ń kọrin fún wọn fàmárà tv Aisha wá lọ sí ẹ̀gbẹ́ ó wá gbẹ ẹ̀gbẹ́ ẹ̀ kọjá pé kóun tiẹ̀ lọ wo kóun ló wẹ akọrin tán pè ní níbi ìnáwó tán ń ṣe nì radiyallahu ta'ala anha. ó dẹ̀ pé nulẹ̀ sì náà wà akọrin yìí ọkùnrin ni ó dẹ̀ wà nulẹ̀ pẹ̀lú àwọn obìnrin ní wọn kọrin láàrin òun nìkan náà ní kọrin láàrin wọn Aisha wá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló bá rí farohatiwu yàtàgánná pé bó ṣe ń kọrin wáyò hàríkù ráṣàwù lẹ́ni wá mi rí báyìí ní sàǹforíjó kí ẹ̀ mọ́ sàǹforíjó báyìí tọ́raban nítorí pé kíní yẹn ti ń gbádùn mọ́ tọ́raban bó ṣe ń forí mi báyìí láàrin obìnrin tó wà ní kíní ẹ̀ ti pé eléyìí ó dà pé eléyìí ti fẹ́ lose control bí kíní yẹn wà láàrin obìnrin ó ti fẹ́ lose control. ọkùnrin yìí sì ní wàkánà za ṣàárín kẹfì ó sì irun orí rẹ̀ sì pọ̀ bámú irun pọ̀ lórí ẹ̀ náà ní sì mi orí ẹ̀ láàrin obìnrin bí ẹni ń ṣẹ́jú sóbìnrin gan tọ́raban tó pé ẹ̀rí pé tó adùn ti fẹ́ ilé ti fẹ́ wà kárìdèwé látàrí tọ́raban látàrí obìnrin ni. fàkọ́ọ̀lù àti Aisha wá sọ pé radiyallahu ta'ala òfin ṣaitan èṣù lélẹ́yìí tẹ́ ẹ pé yìí akirijú ẹ lè jáde lé akirijú ẹ mọ́jọ ẹ lé yóò dá nǹkan lẹ́yìn àyè fa akaraju wọn bá lé pé eléyìí tá a pè yóò kò bọ́ sí. ẹ rí wípé gbogbo àwọn ẹ̀rí ọ̀rọ̀ tí à ń mú wáyé à ń rí wípé ó ń lọ láàrin kíni o láàrin Ànábì wa Muhammad sàábé rẹ̀
láàrin àwọn ọkùnrin pé nígbà tí wọ́n ń mú wá kódà wọ́n ń dá wákà wọ́n ń kọrin àmọ́ àti ìrí ẹ̀rí nígbà yẹn pé àwọn ọkùnrin yẹn nígbà yẹn wọ́n fi ìlù sí orin tí wọ́n ń kọ pé wọ́n fi ìlù sí àmọ́ pé wọ́n ń kọrin o ẹ̀rí ni gbogbo èyí tí a kà kalẹ̀ wọ́n sì ń gbọ́ orin nì yohariku al-ibula wal adamiya ń mi kíni o ń mi ọkùnrin ń sì mi obìnrin náà. Ẹ wá jẹ́ ká tún sáré wo títí olóbìnrin dé nínú Islam orin wọn ní kíkọ. Àdìsí kan àdìsí Aisha radiyallahu ta'ala anha níjọ́ kan àwọn ọmọ obìnrin méjì lásìkò ọdún wọ́n wọlé tí Aisha invite wọn wọlé dákàlà Aisha invite àwọn ọmọbìnrin méjì sọ́dọ̀ rẹ̀ ká ní àbọ̀n ọmọ ta ní jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ sí ni níjọ́ ọdún ni wọ́n wá ń kọrin náà ń lùlù wọ́n ń kọrin wọ́n ń lùlù. Dakala aláìyá Rasulullah wa indijariyatan anabi wọlé tì mí jọ́ kan mo sì ní àwọn ọmọbìnrin méjì lọ́dọ̀ min jawaril ansor nínú àwọn ọmọbìnrin ansor jariyatan àwọn ọmọbìnrin méjì wọ́n wà lọ́dọ̀ mi jọ́nà lọ. Rìwáyà mi gbé wá pé koinatan ọmọbìnrin akọrin méjì singers 2 singers koinatan akọrin méjì wà lọ́dọ̀ mi jọ́nà. Rìwáyà bẹ́ẹ̀ lè ṣe gbé tiẹ̀ wá ní ìmí ó lè gbé tiẹ̀ wá báyìí sọ́jà pé ọmọbìnrin méjì tán jẹ́ akọrin méjì ni wọ́n wà lọ́dọ̀ Aisha jọ́nà. Ànábì wá wọlé tì wọ́n fi àyà mi múnà ní ọjọ́ mínà ní jọ́nà lọ́hùn. Tuda fifan wa tedriban àwọn méjèèjì wọ̀nyí tẹ̀gìnìyàní bilginai bọ́n ṣe ń kọrin náà ń lùlù bọ́n ṣe ń kọrin náà ń lùlù bọ́n ṣe ń forin gbé náà ń fìlú pàdé ẹ̀ nínú ilé Ànábì wa Muhammad lọ́dọ̀ Aisha. Ànábì wa wọlé tá Ànábì wọlé Ànábì ò ṣe mí ní méjì kò dá wọn lọ́wọ́ kọ́ kò ní ẹ ti ń ṣe léyìí ó kàn wọlé lọ sùn séńtì ẹ ní ó bá ṣe kí ni fatọ́jà hàn alalfirash ó bá lè nà kalẹ̀ sórí ibùsùn rẹ̀ wàhálà wàjíhàù ó wá ra kọjú sí àrògiri ó kẹ́yìn sí wọn àwọn bá tí wọn lọ Ànábì ń ṣe tiẹ̀ lọ. Wàdákàlà Abubakar wá wọlé gbóná tí wá wọlé nì wànàbí yìí mútàgá ṣìǹbì sáwọ́bíhì Ànábì sì daṣọ bo ààrẹ ńgbà náà tí òun ti daṣọ borí ń tiẹ̀ bí ó ń sùn lọ́wọ́ ni àbúrẹ́jú lọ́wọ́ ni làbúbákar fi wọlé. Fantahara ní Aisha wá sọ pé bábúbákar ṣe wọlé nì ó wá jágbe mọ́ mi pé Aisha ibi lílì tẹ́ dákalẹ̀ nínú ilé Ànábì yìí tẹ́ ń kọrin tẹ́ ń lùlù tẹ́ ń pariwo. Ìwáyà kan sọ pé ó pariwo mọ́ Aisha ìwáyà mi gbé wá pé ó pariwo ọmọ méjì ni pé ọmọ méjì yẹn ló pariwo pé kí lẹ́yìn méjì ń ṣe nílé Ànábì tẹ́ ń múlù tẹ́ ń kọrin báyìí. Wàkọ́ọ̀lá ó wá sọ pé mizimara tún ìwáyà mizimara tu shaitan ibu ìwáyà mi ó ní mizimaru shaitan inda Rasulillah kí ni gbogbo ariwo ìlú yìí lọ́dọ̀ Ànábì wa Muhammad irú òun wá fi shaitan ó fi qualify nǹkan tí wọ́n ń ṣe mizmaru shaitan inda Rasulillah orin èṣù wo ni gbogbo eléyìí tẹ̀ ń ṣe nílé Ànábì gẹ́gẹ́ bí òun ṣe wí ẹ̀pẹ́ ń gbọ́n wọlé Ànábì wọlé Ànábì ò sọ kankan tiẹ̀ ó lè sùn ni ó sì fún wọn lẹ́wọ̀n ṣe tiwọn. Abubakar wá wọlé ó sì jẹ́ pé ọmọ rẹ̀ sì ni Aisha
ó wá sọ wọn ká ewu ní ilé ìtàn ṣe ń wájú miss mary irú orin ṣàìtàn ni wọn gbogbo eléyìí kí ni iṣẹ́ ìṣòro ìwé lè tẹ́gbẹ́ dání nílé ànábì ẹ̀wù nǹkan bẹ̀ wọn fa akbala alayhi rasulullah ànábì wá ṣe kí ni o fa kashafa ànábì àwọn wáyé ó wá kásọ ó daṣọ borí tẹ́lẹ̀ ni ó wá sí aṣọ kúrò lórí wọn ni ta ló ń disturb bí ìgbà tí pé ó wọ ẹni tí ń sọ̀rọ̀ ó rí i pé Abubakar ni fakọ́ọ̀là dààmú mọ̀ Abubakar fi wọ́n lẹ̀ má disturb wọn Abubakar ṣe kí ni o ó ní kó fi wọ́n lẹ̀ kó má disturb wọn. fàyínà likulli qaumi ìdàn gbogbo èèyàn ló ní gbọ̀ọ́dún tiwọn. wàhálà ìdùnnà ọjọ́ tèmi sì ní ọjọ́ ọdún tiwa ni ọjọ́ ayẹyẹ tá bá ní eid celebration eid tiwa lélẹ́yìí fi wọ́n lẹ̀. wàhálà ìdùnnà nígbò wáyá wọ́n ṣe gbòye tí wọ́n ṣe títí tán fi jáde without any disturbance. ó possible rẹ pé bí Abubakar ṣe dá dúró ni pé má ṣe àdínlámìlẹ́kì náà fi wọ́n lẹ̀ pé tó wọ́n ń kọrin wọ́n ń lùlù. ǹjẹ́ tó bá jẹ́ wípé a bá rí i pé kíní ẹ̀ jẹ́ èèwọ̀ ni Ànábì wa Muhammad kò ní dára dúró pé kó mọ̀ sọ pé ní tí ò dá ni ò dá yóò ti takò wọ́n pé ẹ mọ̀ ṣe rárá jẹ́ ẹ mọ̀ ṣe. ó ní kíni o ọjọ́ Eid tiwa lélẹ́yìí kó fi wọ́n lẹ̀. bákan náà ẹ wàá wò ó pé níbòmíì ẹ máa rí àwọn subhanallah àwọn ẹ̀rí ọ̀rọ̀ míì tí a mọ̀ títí àkọ́kọ́ nìyẹn ó ní yaumu ìdùnnà ọjọ́ ọdún tiwa lélẹ́yìí fi wọ́n lẹ̀. ìyẹn pé tó bá dijọ́ ọdún àwọn obìnrin wọ́n lè kọrin wọ́n lè fìlù sí gẹ́gẹ́ bí ẹ̀gbà wá yìí tí ó dẹ̀ sẹ́ni tó gbọ́dọ̀ takò wọ́n. ìṣe níjọ́ ọdún yẹn á jẹ́ pé sunnah Ànábì wa Muhammad kàn kọrin kàn fìlù sí. tí gẹ́gẹ́ bí ó sọ pé eid àgbọ́yé eid sì ní tíyẹn bá ń ṣe celebration eid nínú èdè eid ọjọ́ ọdún nù tíyẹn bá ń ṣe ayẹyẹ àtúrí ayẹyẹ míì tán ṣe lẹ́yìn ayé Ànábì wa Muhammad tó jẹ́ pé ìyẹn ni ayẹyẹ ìgbéyàwó bó jẹ́ pé lọ́dọ̀ tiwọn ayẹyẹ méjì tá a rí tán ṣe títọ́dún tìgbéyàwó méjì tá a rí ni so bí kálí méjì náà wọ́n mọ̀ ní celebration. ìgbà tó tún wá di ti pé ìgbéyàwó tún dé àdìsí kan tún wá lórí ẹ̀ náà ó ní Rubin bintu Muawizi kọ́ọ̀lù àti arábìnrin yìí ó wí pé sàbíyà ni já ànábì wáńjọ kan yedkul ànábì bá wọlé tiwa hina bóníyà aláìyá nígbà tí kání ó ti wọlé ọkọ tán wọn àtọkọ ẹ̀ ti súnmọ́ra wọn tán ayẹyẹ tí yẹn máa ń ṣe ni kọ́síyàwó bá wọlé tán ni wọ́n máa ń ṣayẹyẹ gẹ́gẹ́ bí tá bá gbéyàwó tán wọ́n ti wọlé tán tẹ́tí súnmọ́ra yín wọ́n ti ṣayẹyẹ bó ti wà ní súnà nù. ó nígbà tá ànábì wá wọlé àwọn ń ṣayẹyẹ níjọ́ ọjọ́ náà lọ́hùn láyẹyẹ tiwọn.
fajalasa aláfiraṣì majlisuka minni, ẹnìyẹn jókòó ti ìyá yìí ó wá ń narètì ọ̀rọ̀ yẹn fún woman náà pé ànábì wọlé tì mí bọ́ọ̀sì jókòó yìí gẹ́lẹ́ ànábì náà jókòó tì mí jọ́nà lọ́hùn. fajalati juwairati lana yadribna bidofi, níjọ́ náà lọ́hùn mo dẹ̀ ní àwọn ọmọbìnrin kéékèèké ń bẹ lọ́dọ̀ mi tó bá ní juwairat àwọn ọmọbìnrin kéékèèké ìwáyà mi ìgbé wa kò pé kéékèèké kàn ní àwọn ọmọbìnrin but kò sọ particular age wọn. yadribna bidofi, níjọ́ náà lọ́hùn ẹ mọ̀ pé jọ pé ẹni yìí ni ẹjọ́ nìka yẹn ni wọ́n ń lu ìlù wọ́n ń kọrin náà ń lùlù débi wípé wọ́n tún wá ń kọrin yin àwọn bàbá mi bàbá wa tí wọ́n pa ní ọjọ́ ogun Bádìrì. ìgbà tí wọ́n ń tà ń ròyìn wọn bí táwọn ti mọ̀ pé èjì ọmọ yìí ti kúrò níbi pé ẹni tí wọ́n mọ̀ ti ń sọ. gbọ́tọ́ ọmọdé bá kéré kù kò lè mọ kó máa ròyìn gbá ròyìn àwo. so bàtà Ànábì wá wọlé ó sì bá wọn lẹ́nu ẹ̀ wọ́n ṣe ń lùlù tán ń kọrin nípa àwọn bàbá tán pa ní ogun kíni o ogun Bádìrì. ìkan bá change tónù ẹ̀ ohun ẹ̀ ó bá ní ìsìkọ́ láti ìdáhùn ọ̀kan nu ó bá ní wàfíìnà nàbí yóò yàlámù má fìgàdín. ó bá change tónù ó bá kún un pé ànábì ń bẹ lọ́dọ̀ wa ànábì ẹni tí ó mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la. ọ̀rọ̀ yìí mi àtẹnìkan sọ́njọ́ kan mo ní tó bá jẹ́ wípé àwọn ọmọ yẹn wọ́n bá kiri nílàákàyè wọn ò ní mọ̀ pé ànábì tó wọlé ó láti mọ tí ó ṣẹlẹ̀ lọ́la. wọ́n wò pé ànábì ọlọ́run ni wọ́n ti gbàgbọ́ yìí dé pé tí yẹn bá dẹ̀ jẹ́ tọ́ ọlọ́run ó pọ́sibù kó ní nǹkan lára pé tí ó ṣẹlẹ̀ wọ́n á fẹ́ fi kíní yẹn ròyìn ànábì. fàkọ́ọ̀là ànábì àti ọmọ pé dáhìn àzí mọ̀ wí bá mọ̀ fi yín ròyìn mímọ́ wọ̀kúlì bìlẹ́dí kúntì tàkùlíìn minkabul, èyí tó ń sọ tẹ́lẹ̀ ní ọmọ wí mọ̀kọ́ yìí ń lọ wọ́n ń kọrin wọ́n ń fìlù sí ànábì sí ìbẹ́ńbẹ́ kò sí disturbance lójú ànábì. àrí títí kó wọ́n ṣe Eid ọjọ́ ọdún wọ́n kọrin wọ́n lùlù nílé ànábì. àrí ti ọjọ́ ìgbéyàwó ànábì lọ́bẹ̀ wọ́n kọrin wọ́n lùlù lójú kódà wọ́n tún yin ànábì wa nínú mọ́kàn yìí mí ní àyìn boro ni mọ́kọ̀ ìtọ́ tí kọ́ tẹ́lẹ̀ ti dá ní mọ́kọ̀ mi mọ́ fi mí ìkún mọ́. àárí ẹgbà wá kan an Aisha anna nabiya sami'a nasan yuginun fi orisin wọ̀hún yakulun. ànábì gbọ́ àwọn arákùnrin kan àwọn náà ń kọrin àwọn èèyàn kan tó ń kọrin níbi kíni o níbi òde pátì níbi òde ìgbéyàwó orí àwọn ọkùnrin kan náà táwọn náà ń kọrin bẹ̀ wọ̀hún yakulun orin tiwọn náà wọ́n mú wá báyìí. ẹgbà wa mi náà tún sọ bẹ́ẹ̀ débi pé àwọn yẹn náà fẹ́ mọ yin ànábì ni la ya'lam ma fi gadin illa Allah subhanahu. ẹ má sọ yìí mọ́ Ọlọ́run nìkan ní kíni ló mọ nǹkan tí ń bẹ ní tí ó ṣẹlẹ̀ lọ́la. ẹ rí wípé gbogbo àwọn ẹ̀rí ọ̀rọ̀ yìí nípa pé obìnrin ó kọrin ó fìlù sí ọkùnrin náà ń kọrin àmọ́ nínú àwọn ẹ̀gbà wa tá a rí yìí àti rí i pé ọkùnrin láyé ànábì ó fi ìlù sí a máa rí ìlù àrọ́kùnrin ó kọrin àrọ́bìnrin ó kọrin ó lùlù lójú ànábì láyé ànábì. ó di méjì ó wá di ní ijọ́ kan nígbà tí wọ́n ṣe nìkáì tán fún arábìnrin kan
Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá pe Aisha ó ní rẹ̀ Aisha ọmọbìnrin yìí tá a ṣe nìkáyè fún ó yẹ wá mú lọ sí ilé ọkọ rẹ̀ ẹ máa wo nǹkan o ká wá mú lọ sí ilé ọkọ. ó wá ní kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam Aisha tẹ́ ẹ bá mú lọ sílé ọkọ ǹjẹ́ ní ọmọbìnrin tí ó mọ forin dá yín lára yá bí títí tẹ́ fi mú dọ̀hún. àdéhìtún aljariya ìlà bẹ̀yìtíà ẹ fọmọ yìí lọ lé rẹ̀ ẹ sì wẹ́ni tí ó mọ kọrin tẹ̀lé yín lẹ́yìn. fahal ba'athtum ma'ahum man yuganihim ẹ wá ṣe ti wẹ́ni tí ó mọ kọrin tẹ̀lé wọn lẹ́yìn. nínú ẹgbàá wa eléyìí wọ́n wá ní yakul yóò wá sọ pé kí ni o máa wí ànábì wa sọ pé wọ́n máa sọ pé àtàyínà kún fa ayò náà nù ayé kún. nítorí pé àwọn tẹ́ fẹ́ lọ fún níyàwó yẹn fàyínàlà à ń sọ̀rọ̀ akọ́ òmùfín gazilọ. àwọn ìjọ tó yẹ pé wọ́n láìkì orin ni wọ́n o ẹ̀mú ẹni tó kọrin dání o wọ́n láìkì orin o ẹni tó wà àwọn yẹn láìkì orin ẹ̀mú ẹni tí ó kọrin tó mọ ní kọ dáadáa ẹ̀mú dání o. àdìsí yìí bó ti jẹ́ pé àwọn àfa aládìsí àwọn míì sọ pé dọ̀hìnfù ni àwọn kan ní hasan ni Imam Albani ọ̀rọ̀ àdìsí Allahu Akbar. àdìsí yìí tí mo kà yé jẹ́ ń sáré mu wá nínú tírà kan Imam Albani bó ti jẹ́ muhadis àgbà ó pè ní hasan nínú bíi tírà zifaf ní aliriwa ó pè ní hasan nígbà tó di tírà bomi ó pè ní dọ̀hìnf. ọ̀nà wa ìlú dájú ìlànà falilayi ujjatun damiga tí Kùránì bá sọ ẹ máa pẹ́ ní kó tó máa sọ pé rà kò dá mọ́ ń lé ní ó dá lánàá onítọ̀hún ẹ ṣàkíyèsí nípa àdìsí. àmọ́ wá mú ẹgbàá wá mi wá tó wà authentic ju eléyìí lọ tó sì ṣe dé pé ọ̀rọ̀ kan náà ló wà nú ẹ̀. àdìsí Ummul Mu'minin Aisha radiyallahu anha wọ́n níjọ́ kan annaha zafati muratan ila rajulin Aisha ó wọ́ ọmọbìnrin kan lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ minal ansar ọmọ obìnrin lọ lé ọkọ. fàkọ́lá nàbí ànábì wa sọ wípé ya Aisha ìdí Aisha mà kánà ma'akum láwù ǹjẹ́ ní entertainment lọ́dọ̀ bí ẹni tí ó mọ ọkọrin tí ó mọ fìlú sí ní náà ń pè ní aláhù. fàyínàlà ansọ́ọ̀rá sẹ́rí àwọn ansọ́ọ̀rì tí wọ́n fẹ́ lọ fún níyàwó ni yọ̀kọ̀ jíbù humuláhù wọ́n fẹ́ràn orin púpọ̀ o so ẹ̀ múrin dání o. ṣé ẹ rí ṣe báyìí gbogbo kíní yìí wà láyé ànábì pé kán kọrin kán fìlù sí tí wọ́n bá ti ń ṣe anything tó ń jẹ́ bí celebration lọ́wọ́ but méjì lamọ̀ tí wọ́n ń ṣe nígbà ayé tiwọn kí wọ́n ṣe ti ọdún kán dẹ̀ ṣe ti ibi marriage bóyá tán bá ń ṣe freedom ńgbà yẹn bóyá wọn ti lajú débi pé à ń ṣe freedom àbá ń ṣe nǹkan míì bóyá but níta fẹ́ múlò ń bí ọ̀rọ̀ yìí ni pé tó bá jẹ́ pé kéèyàn gbọ́ orin àti ìlú jẹ́ èèwọ̀ ni èèyàn torí ọlọ́run ó fi da séèyàn nù ní bí àáfàá yìí ṣe sọ yìí ṣé ọlọ́run ó da sí ànábì náà nù báyìí ṣé yóò da sí Aisha náà nù báyìí pé ó gbọ́ orin ó gbọ́ ìlú ọkọ orin ọkọ nínú ilé ànábì ó tún lọ bìkan tí wọ́n kọ́ ní sojú ànábì wa Muhammad nínú àwọn sàábì ànábì wa Muhammad á pé sàábì kan ní Kurizatu bun Kaabi
àti Abu Musa radiyallahu anhuma àwọn sàábé méjèèjì yìí. wọ́n ní an Amir bun Saadi al-Bajali kọ́ọ̀là ó sọ wípé níjọ́ kan sàábé yìí sọ níjọ́ kan wípé dakaltu ala kuruzoti bun Kab, mo wọlé ti sàábé yìí tán pè ní kuruzoti bun Kab àti Abu Mas'ud wàzàkàrà sálìsàn ó tún dárúkọ ẹnì kẹta wọn náà pé àwọn mẹ́ta ni nínú àwọn sàábé ànábì wa Muhammad. gbà tó ń wá wọlé tì wọ́n wàjàwàrà ó wá rí àwọn ọmọ obìnrin lọ́dọ̀ wọn yẹ̀dìrìbù náà bìdúùfì wọ́n ń kọrin wọ́n ń lùlù níwájú àwọn sàábé ànábì wa Muhammad. wọ́n jókòó wọ́n lísìn sórin àti ìlú wọn báyìí. yuganin wọ́n kọrin náà ń lùlù. òun wá wọlé ó wá ní fakulitu òun lòun wá sọ báyìí pé tukiruna alahaza wa antum asihabu muhammadi sallallahu alayhi wa sallam. ṣé lójú yín náà ti ń lùlù náà kọrin báyìí tẹ̀sí jẹ́ sàábì ànábì. ìyẹn wá ń ṣe kàyéfì. fakọọlù àwọn wá fún lésì wípé ìnáwó kọ̀dé rọ́kàsọ̀lánà alẹ́ ọ̀rọ̀sát. ànábì ti yọ eléyìí lẹ̀ fún wa pé tó bá ti di kínní ó ti ní ìlú àtorin tó bá ti di ìgbà à ń ṣe celebration báyìí bisimilayi àtorin àti ìlú aláàlì ló jẹ́. àtorin àti ìlú aláàlì ló jẹ́. níbi ẹgbàá wa mi ìnáwó rọ́kàsọ̀ fìlgìnà ìfẹ̀lẹ̀ ọ̀rìsì wọ́n tó bá ti di pé wọ́n ń ṣe ìgbéyàwó báyìí àfa ìdùnnú ni ọjọ́ ìdùnnú ni ẹ lùlù ń bẹ̀ kọrin ń bẹ̀. sàbí ànábì sọ pé ànábì wọ́n ti endorse ẹ̀ fún wa. wọ́n bá ti ṣe ìkan celebration. níjọ́ kan Muhammad bun Hatib radiyallahu anhu òun náà níjọ́ kan ń lọ an abi baliji yaya bun abi salim kọ́ọ̀là ó sọ báyìí pé kúlìtù lè Muhammad bun Hatib sàábé ni ẹnì kíní sàábé lẹ́nì kejì. ká ní pé eléyìí ṣáà ló jẹ́ sàábé eléyìí náà sàábé ni. ó pọ́sibù kó jẹ́ pé ọ̀rọ̀ ànábì wọ́n máa ń gbọ́yé jura wọn lọ àbí wọ́n máa ń lẹ́rìí ọ̀rọ̀ lọ́wọ́ jura wọn lọ. ó nígbà tí òun lè bá ó wá ní inni qad tazawwajtu imra'atayn èmi yìí mo mà ti fẹ́ yàwó méjì mo ti fẹ́ rí. lamu yudrob aláìyá bidufi gbà tí mo dẹ̀ ń ṣe márèjì àwọn méjèèjì wọn ò mọ kọrin bíi pé wọ́n lùlù ń bẹ̀. ìyẹn bá ní wọ́n ṣe márèjì ìyàwó méjì wọn ò kọrin wọn ò lùlù. bí sàmọ sọnáàtà ní tó ṣe yóò dáa ìwàkiwà ló wù gbà yìí ìranù lọ ṣe yẹn o. ìjọ nìkáì wá kọrin ẹ lùlù kí ló dé. Allahu Akbar. pẹ̀lú ìbámu ọ̀rọ̀ yìí gbogbo ẹni tí a bá wá rí lénìí pẹ̀lú pé wọ́n ní ànábì ti ṣe àyàfi gbogbo kíní ilẹ̀ fún wa ìlù àtorin ká fìlù ká kọrin ká lùlù a rí tírésìsì ẹ̀ lára àwọn sàábé lóbìnrin a dẹ̀ rí tírésìsì ọkùnrin orin kíkọ náà lára sàábé lọ́kùnrin. gbogbo kinní wọ̀nyí ó ṣẹlẹ̀ láyé ànábì àmọ́ lọ́dọ̀ wa lénìí ǹjẹ́ à ń practice àwọn súnà yìí ní ọjọ́ ayẹyẹ ọjọ́ ọdún ni fẹ́lòmíì tó sọ pé òkè ọjọ́ ọdún àrítọ́jọ́ ọdún ẹ̀hán ṣe márèjì ààrẹ òkè ṣéjọ́ ọdún tiẹ̀ náà ṣé wọ́n náà ẹ̀ ń lùlù ẹ̀ ń kọrin bí. ẹ ti kọ́kọ́ mọ̀ pé ìlù àtorin súnà nẹ́bí wa Muhammad níjọ́ ọdún ká gbọ́ ìlù
àtorin kéèyàn wà ń bẹ̀ kán lù ú létí yàn kò sí tó bàjẹ́ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé orin tí ò ṣe orin tó múyàn kúrò lójú ọ̀nà tọlọ́hun tí ó pèèyàn sí ìpè tí ò dáa tí ó sì mọ ròyìn ìrokúrò bíi tàwọn eléyìí ta kà ṣáájú yìí níjọ́ ọdún ẹni tó bá ń sọdún tí ò bá fi ìlù àtorin sí kò kó súnà rẹ̀ pé ẹni tó bá tún wá ń ṣe ìyàwó kó náà má bàa kó sí ìyàwó rádaràda bí àwọn sàbí yẹn ti sọ fún pé nítòsí yẹn rádaràda bí ìsà wọn bá ní bí ìsà ní tí ò da pátápátá ló ṣe yẹn ṣé ìyàwó tí wọn náà ṣe báyìí ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi ṣé ìwọ náà lùlù ọkọrin bẹ̀bí ṣé o lùlù ṣé o kọrin bẹ̀ ṣé o dùn ìyàwó ẹ̀ nú àwọn tó wá bẹ̀ tí wọ́n gbọ́ báwọn sàbí náà ṣe jókòó kán gbọ́rìn yes ìyàwó là ń ṣe tí wọ́n ṣe ẹ jẹ́ ká fi àsìkò yìí rán ọmọ ìyàwó létí súnà gbogbo nǹkan wọ̀nyí ẹlòmíì ẹ̀rí débi nìkáì rẹ̀ ẹjọ́ tó ń ṣe nìkáì yóò máa play késẹ́ẹ̀tì Quran ó mọ̀ pé bídíà ló ń ṣe yẹn ni ọjọ́ ìyàwó ló ń play késẹ́ẹ̀tì Quran bàbá ńlá bídíà ni súnà bẹ̀ ni wípé kẹgbà onílù olórin kó wà ń bẹ̀ onílù olórin kó wà ń bẹ̀ nọ́ọ̀sù àwa after nọ́ọ̀sù o àwa under dogmatism pé àáfàá kan ti sọ pé báyìí àáfàá tó bá fẹ́ yí ọ̀rọ̀ ànábì kó má bọ̀ wáyé ní tí súnà gbé wá oníkẹ́jẹ́ àṣe tí súnà ò bá ṣe ká filẹ̀ so eléyìí tá a wí yìí kò sí ní tó bàjẹ́ ń bẹ̀ ìwọ tó ṣe ìgbéyàwó méjì tiẹ̀ náà bí ìsà tó ṣe kò dáa ìwọ tó bá tún ṣe lẹ́yìn ìdákun ẹ lọ wá ẹni tí ó bá yín kọrin tí ó fìlù sí o ìwẹ̀ tí ó bọ̀ tó máa ṣe ẹ̀yin tẹ́ ń bọ̀ lọ́nà yín boys ẹ ń gbọ́ mi ọjọ́ nìka yín ẹ wọ́ onílù àtolórin o ẹ má ṣe bí ọ̀fọ̀ o ọ̀fọ̀ ní gbogbo eléyìí tá à ń ṣe nísìnyí tá a máa wá ṣe gbogbo wa gbẹ pákó ọjọ́ ìdùnnú ni kí náà ń pè ní Eid ọjọ́ ìdùnnú obìnrin dẹ̀ fẹ́ràn ayẹyẹ púpọ̀ kẹ́ lùlù kan jó kan mì kan kọrin kan jó obìnrin fẹ́ ọkùnrin náà sì fẹ́ tọkùnrin ò bá fẹ́ ni ẹ ní rí àwọn sàbí ànábì kan jókòó tì kan ní ànábì tí ó ní kò làbá àṣàfì. ẹ rà rí pé gbogbo àwọn nǹkan tá à ń mú wá yìí ẹ̀rí ọ̀rọ̀ ni fún ìwọ tó ń gbọ́ wa pé ká gbọ́ orin kán fi ìlù sí kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹni tó bá wá sọ wípé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ kó mú ẹ̀rí ẹ̀ wá kò síjà ń bẹ̀ bóyá àwa la kà á la gbọ́yé àbí bẹ́ẹ̀ tí ọkọ àwa la fi fẹ́ ẹnu wa fi tú ọ̀rọ̀ tá a tú látàárọ̀ bisimilayi. ọ̀rọ̀ pọ̀ kódà àwọn àdìsí tó wá lónìí pé eléyìí ẹ má kọ ẹ má ṣe kò sí yìí tó kọ̀ǹdẹ́ẹ̀mù ìlù àtorin kò sí. mi ì tí ì rí tó bá wà marhaban bihi fadol bihi ẹ̀rí dà nítorí pé nǹkan tá ń kà yìí ẹ̀rí ọ̀rọ̀ ni nítorí pé àwọn àáfàá tẹ́ ń rí tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá míì tó bá ń sọ̀rọ̀ lọ tó bá ń ka tírà with sincerity of heart ọmọ pé ẹni yìí ó dàbí pé ó ń farun ẹ̀gbẹ́ kan ó fẹ̀gbẹ́ kan lẹ̀ ni àmọ́ tí wọ́n bá ń ka tírà tó bá rí bẹ́ẹ̀ ni ó sọ síta ok àwa tá là ń ṣe súnà lẹ́nu kí ló mú wa láti yọ ìlù àtorin kúrò ńbẹ̀ náà kí ló ṣe wá kí ló dé mo fẹ́ gbọ́ reason lálẹ́ yìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni níjọ ọdún orin ìlù kò sí ìjọ marriage orin ìlù kò sí ṣẹ̀ṣẹ̀ ni súnà tó bá ní ẹ̀ṣẹ̀ ni ẹ̀rí ẹ̀dà bó ti yẹ kó rí nìyí àwa ní báyìí ni ẹ̀yin ní báyìí ni kájọ fi yéra wa kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ kódà kò mú jàdá ni tábàdàn ní lábẹ́ ẹ̀kọ́ kíkó wá sáà tí kójú kó wá là pẹ̀lú sẹ́ẹ̀rí rèé fanima ká mọ́ wà lọ́ndà pé àwọn kan sọ pé àwọn kan wí pé
bọ́sìkìní yẹn ló pọ̀ láàrin wá ń sìn táfà kan bá ti sọ̀rọ̀ àti gbọ́ kan lé mi ò sínú sáfù mi mo láti tẹ̀lé footstep wọn ni àní ọmọ tẹ̀lé footstep wọn o àmọ́ ẹ̀rí ni number 1 o ọlọ́mọṣẹ́lẹ̀ láṣẹ mọ̀ fún wa àmọ́ retí àwọn tí ó tún ní ntàwé yìí kò dáa àyè wà gbogbo tọ́pìkì tá a ti ń ṣe sẹ́yìn ìgbà ni mo kà á ṣáájú ni bani Israel nọ̀sọ́ra Yahudi Kírísítẹ́nì ṣe nọ̀sọ́ra kì í ṣe Yahudi tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ẹ gbéra fún dìbẹ́tì ọ̀rọ̀ lábẹ́ fi ṣàǹfààní fúnra wa prógrámù tá a ṣe èmi fẹ́ràn rẹ̀ púpọ̀ wàláì mo fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí pé kí ni yóò jẹ́ kí àwọn èèyàn rí òkodoro ọ̀rọ̀ àníwà lọ́ńdà pé àáfàá kan wí pé báwọn kan ṣe tù rèé kódà á tún mọ rí àwọn kùdìẹ̀kudìẹ àwọn àáfàá kọ̀ọ̀kan pẹ̀lú pé àṣẹ àwọn náà tún kìíní ìbáyà sí kìíní yóò lọ bẹ́ẹ̀ kọ́lọ̀ ń dákun kó fún gbogbo wa ní àgbọ́yé. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá kàrámù náà bà ní ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tó sọ mí máa dọ̀la lọ́wọ́. ádámọ̀ tó sọ mí mọ̀ di ilẹ̀ pátákárá. Alágége máa kú iṣẹ́ bàbá. sọ mí máa dọ̀la lọ́wọ́ fún gbogbo. iṣẹ́ mi ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.